tọ́ mo kí wa mo kí gbogbo ilé. Orúkọ ti tèmi ni ọmọ Gíẹ̀sí Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí Herbal and Cosmetics Production. Mo kí gbogbo ilé pátápátá, mo kí ọmọ Gíẹ̀sí Fans Club. Gbígbé àṣà Yorùbá lárugẹ òní ó jẹ wá lógún. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ lórí àwọn kọ́mẹ̀ntì ẹnìkan tó kọ́mẹ̀ntì abẹ́ péèjì mi pé àwọn iṣẹ́ tá à ń fi sílẹ̀, àwọn iṣẹ́ tí kí ló dé tá bá ń pa àní filẹ̀ ká má filẹ̀, tá bá ń pa ayẹ filẹ̀ ká filẹ̀, wo ni ká má fi sẹ́lẹ̀ kí ó má pé sẹ́rí pé ara àwọn tá à ń sọ gan-an nìyẹn. Ara àwọn tá à ń sọ nìyẹn. Ṣé ibi tá a ti gba àṣírí wá, tá a ti ṣèlérí fún àwọn bàbá tàbí ìyá tí a gba nǹkan lọ́wọ́ ẹ̀ pé ẹnikẹ́ni tá a bá fi iṣẹ́ yìí tá a fi fún ó gbọ́dọ̀ ṣe ìbúra. Tá a wá sọ síbẹ̀ pé iṣẹ́ yìí ó kù nǹkan kan, ẹ private chat tàbí kẹ́ ẹ pè, inú mi sì dùn. Gbogbo àwọn tí wọ́n pè wá kò sẹ́ni tó lè sọ pé a béèrè owó lọ́wọ́ àwọn èèyàn fún wa ní nǹkan lórí àwọn iṣẹ́ o. Bẹ́ẹ̀ ni, fún àwọn tó mọ rírì nǹkan ìbílẹ̀ Yorùbá, wọ́n ń fún wa ní nǹkan tó bá ti tí wọ́n bá béèrè àní bí wọ́n lérè nǹkan kan pé bóyá ẹ mówó wá rárá o, àlè nìkan búra tó bá dẹ̀ ti ṣe ń tá a nìkan ṣe ń tẹ̀sí bẹ́ẹ̀ á sì ṣàlàyé ẹ̀ fún wọn. Ẹlòmíì mọ rírì yóò sọ pé ẹ bá mi sẹ́ndì àkáǹtì nàmbà yín, ẹlòmíì yóò lóun ti sẹ́ndì káàdì kìnnìkan a dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn torí pé wọ́n mọ rírì nǹkan lẹ̀ Yorùbá, wọ́n mọ rírì rẹ̀. Yàtọ̀ sí àwọn tí wọ́n jẹ́ pé kán fi ṣèkà ló jẹ wọ́n lógún ní gbogbo fídíò táwa ṣe tá a filẹ̀ hun, èyí tí wọ́n máa fi ṣèkà tí wọ́n fẹ́ búra lé lórí òun ni wọ́n rí kọ́mẹ̀ntì lé lórí. Àwọn ìyókù kò ní mínì sí wọn bí wa àwọn ṣe rí nù, àmúoresù ní í ṣe ni wọ́n. Bẹ́ẹ̀ ni, ẹ má jẹ́ kí n parọ́ fún yín lẹ́nu pé àwọn iṣẹ́ tá à ń fi sílẹ̀ yìí, àti rẹ́ni tó ti pòyì airport, tó ti pòyì embassy ní bí ẹ̀mẹ́rin tí ò rí visa gbà, tó jẹ́ pé iṣẹ́ wa bẹ́ẹ̀ ni òun ló ṣe tí Ọlọ́run fi gbàdúrà rẹ̀. Bẹ́ẹ̀ ni, àwọn èèyàn kan wà ní orí nínú àwọn social media tó jẹ́ pé wọn kì í kọ́mẹ̀ntì, wọn kì í ṣe nǹkan kan nítorí ipò wọn láwùjọ. Wọn ò ní kọ́mẹ̀ntì, wọn à ní ṣe nǹkan nítorí ipò wọn láwùjọ, torí bí wọ́n ṣe jẹ́. Àwa la mọ̀ wọ́n tí ó sì jẹ́ pé àdúrà wọn gan lórí nǹkan tá à ń ṣe yìí ó tó. Bẹ́ẹ̀ ni, lẹ́nu àwọn iṣẹ́ tá à ń fi sílẹ̀ yìí, àti rẹ́ni tó ń wú ikọ́ tí wọ́n ti náwó tó dẹ̀ gbìyànjú àṣírí wa tọ́lọ́ǹdẹ́ gbogbo. Bàbá kan wá mi wá síbi prógráàmù kan lẹ́kọ̀ọ́ níjọ́ kan. Bàbá yìí wọ́n ní bàbá kan wá sọ́dọ̀ àwọn wá ṣe iṣẹ́ mi kan, iṣẹ́ yìí mi tí fi sílẹ̀ ní fídíò. Àwọn ṣe iṣẹ́ yìí, àwọn gbé iṣẹ́ yìí, ó bá iṣẹ́ yìí lọ́wọ́ àwọn ló wá ní tó ń jó yìí ó fẹ́ mi náà o, làwọn bá bù fún un. Wọ́n ní bàbá yìí padà wá níjọ́ kẹta, ó ní bí nǹkan ọmọkùnrin òun ṣe ń le, ó ti le bẹ́ẹ̀ kẹ́yìn ti lé lọ́dún mẹ́ta, ó ti le bẹ́ẹ̀ kẹ́yìn ó ti lé ní ọdún mẹ́ta. Ok, mo bá wọn mú kinní yẹn lọ ni àbí wọ́n wá sọ́sọ́gbó wọ́n wá gbà lóṣogbo ni, wọ́n wá fẹ́ lo iṣẹ́ yìí lẹ́nu yẹn wá bá wọn, ọ̀tọ̀ ní nǹkan tí àwọn lo iṣẹ́ yẹn fún. Ṣùgbọ́n mo ti ṣàlàyé fún wọn pé iṣẹ́ báyìí ó ń ṣe o. Bàbá yẹn padà sọ fún wọn pé kí wọ́n bóun ṣe, tí mo tún padà tún ṣe, ìyìn tí ìfisẹ́ yẹn fi sílẹ̀ ní fídíò. Ṣé irú ẹni yẹn yóò sọ pé kinní kan? A ti rí obìnrin tí ẹ̀dá ń dà láàmú tó ti ṣiṣẹ́ wa tọ́lọ́run ti gbogbo, àti rí lè ti ń ṣàwárí tọ́lọ́run ti gbogbo. Ṣé wàá rí i pé bí ojú tó kọsẹ́ nìkan ẹ̀yìn ló kọsẹ́ lòmíì, bí wa àwọn ṣe rí nù. Ọ̀wọ̀ tí mo fi ọ̀wọ̀ kan sílẹ̀, bàbá yìí mi ti ẹ̀ mọ irú èèyàn tí wọ́n jẹ́ tẹ́lẹ̀. Nígbà tí a jọ sọ̀rọ̀ mo fi ránṣẹ́ ni sí wọn, mi rí wọn rí, mi mọ kinní. Wọ́n pè mí, wọ́n mú ìròyìn tó pọ̀ wá. Wọ́n ní sí ọjọ́ tí wọ́n wá àwọn wálé, àwọn tí ń wò wọ́n bí wọ́n ṣe wọlé, wọ́n sì pàdé àwọn, sì lọ pàdé wọn, àwọn sì bígbà tí àwọn ń jáde lọ, wọ́n sì pàdé àwọn, sì kí àwọn. Àwọn ti gbé mọ́tò táwọn ti wọnú mọ́tò táwọn ti jáde kí wọ́n tó sọ pé àwọn tó wà nílé wa ń sọ fáwọn pé wọ́n ń sọ pé òun ló jáde òun, ẹni tó dá wọn mọ̀ nínú wọn sọ pé òun ò rí àwọn. Ṣé yẹn làwọn fẹ́ sọ ni? Àbí ibi tí wọ́n ti dá àwọn dúró tí wọ́n fi ìbọn lé àwọn, tó jẹ́ pé ẹ̀mí dráìvà àwọn
ó bọ́ sí nǹkan tí àwọn ń sọ yìí, àwọn ò gbọ́kàn lé nǹkan kan, ṣùgbọ́n orí kó àwọn yọ, àbí tán fi pa dírẹ́fà, tán fi mọ́tò síbẹ̀ tí wọ́n bà mọ́tò jẹ́, ṣùgbọ́n àwọn gangan àárín wọn làwọn gbà lọ. èyí ńkọ́, ìwọ wá dúró síbẹ̀ ó ní pépé kẹsẹ́ kinní kan. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń pè mí, nítorí pé kò sí iṣẹ́ tá a fi sílẹ̀ tí mi ní réyàn pè mí pé bó ṣe wà ní ọwọ́ àwọn gẹ́lẹ́ bẹ́ẹ̀ la ṣe fi sílẹ̀. Bàbá kan tiẹ̀ pè mí, iṣẹ́ kan mo fi sílẹ̀, ìparí ẹ̀ wọ́n tún sọ fún mi pé àbí kì í ṣe bẹ́ẹ̀ ni. Mo ní bó ṣe rí nù bàbá, ìwọ jókòó síbẹ̀, àánú ẹ̀ ò ṣe mí. Tí a bá ti sáré ká lówó, tá a bá ti lówó, agbára ló kù. Bẹ́ẹ̀ ni, agbára ló kù láti fi lò ó. Ọlọ́run ó gbàdúrà wa, gbogbo wa lá lówó. Àwa tá à tí ì ní, lágbára lọ́wọ́ Ọlọ́run, gbogbo wa òun lá ní. Mo fi yẹn bá àwọn olówó wa, àwọn bàbá, mo fi bá wọn wí. Àwọn ìyá tí wọ́n ní owó, ẹ gbìyànjú, ẹ sáré àjòkun, ẹ wá má gbàgbé o, ẹ fàdúrà tì í, nítorí pé orí wọn ní oògùn ló lọ́jọ́ kan, pọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo. Ta ló mọjọ́ kan tí orí ẹni tí oògùn ni? Kò sẹ́ni tó mọ̀. Ibi téèyàn ń gbà kọjá lójoojúmọ́ tí wọ́n ń wó yàn, wọ́n lè dọ̀tẹ́ èèyàn láàrin ìṣẹ́jú kan sí méjì tí wàhálà ó ṣẹlẹ̀ tí wọ́n sì mú yàn kúrò. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ó gbàdúrà wa. Èyí tí mo fẹ́ fi sílẹ̀ lónìí ọ̀wọ̀ ni o. Ó dáa púpọ̀ kó o ṣe, nítorí pé níbi tí àṣírí ti wá ó dájú púpọ̀. Kí lẹ́ bá mi wá? Ẹ bá mi wá àdó ògbémì. Àdó ògbémì. Àdó ògbémì yìí tẹ́ ẹ bá ti wá, ẹ lè ní wọ́n lè báyàn ṣe o, torí àwọn oníbèrè wọ́n lè báyàn ṣe. Ọkọ́ atare kan, ẹ yìn sínú àdó yìí pátápátá. Ẹ jẹ́ kó tóbi, kí àdó yẹn tó báyìí, so ti yé. Ẹ wà wá àfòmọ́ ara ògiri, ẹ kó sí i. Tẹ́ ẹ bá ti kó sí i, mo ti ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ìpàdé tí ò pé, ó sì pé omi lè sọ pé ṣẹ́ kankan ò pé, ẹ forí jìn mí, ẹ dákun. Bí sẹ̀mọ̀ bí kálukú ṣe mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ wà wá àfòmọ́ ara ògiri, ẹ kó sí i tí ó di bámúbámú. Tẹ́ ẹ bá ti rí adìyẹ tó sàbà tí ò tí ì kọ́mọ jáde o, tí àwọn ọmọ yẹn ò tí ì sá kúrò lábẹ́ ìyá wọn o, tó jẹ́ pé ẹ fetí sí, ẹ rí i pé ń dún. Tó bá ti dalẹ̀, àdó yìí ẹ rọra mú kan nínú àwọn adìyẹ wọn, ẹ là láyà, ẹ wàá fi àdó yìí ẹ fi sí, ẹ fi awọ àgùntàn, ẹ lè rẹ́ lómi kó lè rọ̀ dáadáa, ẹ fi yí, ẹ dà padà sábẹ́ adìyẹ wọn, ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ títí di ọjọ́ tí ó kù ọmọ ń jáde. Ṣé mọ̀ pé ó ẹsẹ̀ ẹ máa sọ, tó bá ti pa kan, ìkan náà lẹ́yìn kọ̀ọ̀kan lò tí ó fi ọmọ jáde. Tó bá ti kó jáde, ẹ lọ mú ntẹ́ bò mọ́ bẹ́ẹ̀, ẹ lọ mú, ẹ jó, kẹ́ ẹ lò tán lẹ́ẹ̀kan náà. Níjọ́ tí ọjọ́ kan pọ́njú tí ó bá wáyé, nígbà náà lọ́ mọ̀ pé ọ̀wọ̀ ló mọ̀ pé oògùn ó sì wà. Ntógùn tí ò lópin náà ń pè lóògùn o. Bẹ́ẹ̀ ni, bàbá mi kan wọ́n máa ń sọ pé ohun tí àgbàlagbà rí lójú kan ibi tó jókòó sí, tọmọdé bá gorí ìrókò kò lè rí. Wọ́n ní ẹ má jẹ́ ká gbàgbé wípé ọmọ kékeré tó ti dé 100 ìlú ó ju àgbàlagbà tó ti lo 100 ọdún láyé tó wà lórí ìjókòó tó wà lójú òkú lójú kan lọ o. Ẹ má sì gbàgbé, kò sí bó ṣe lè tó láyé tó lè bó jáde orílẹ̀-èdè ó ní ìdí olùrànlọ́wọ́. Wà ní ìdí ìrànlọ́wọ́, dandan ni kó o jẹ́ ààrẹ orílẹ̀-èdè, ó nílò ìrànlọ́wọ́. Kò sí púpọ̀ tó lè wà láyé tó ní nílò ìrànlọ́wọ́. Múra, ẹ jẹ́ ká mọ̀, nítorí pé ọjọ́ kan pọ́njú, irú bàbá tí wọ́n ní kò tiẹ̀ yá wọn, àwọn ń gbọ́ pa ó. Ẹ mọ̀, ẹni tó ti dàgbà tí ò lè sáré, dírẹ́fà tó lè gbéra ó lọ sí. Ṣùgbọ́n bàbá tí ò lè, wọ́n ti fi ẹsẹ̀ kan ṣèṣe rí tó ti ní accident, tó jẹ́ pé rìn wọn gan ní bàbá tí mo sọ ní bọ́n ṣe ṣàlàyé fún báwọn ṣe wà, pé yẹn gan ló wá jọ àwọn lójú. Dírẹ́fà wọn lọ sí o. Wọ́n láwọn yìí sì jáde tẹ́lẹ̀, àwọn yìí lo iṣẹ́ kankan, àwọn yìí lo nǹkankan. Àwọn kan ní káwọn gbìyànjú eléyìí ni. Wọ́n láwọn ò mọ̀ pé máa fi ránṣẹ́ torí pé iṣẹ́ náà pẹ́. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ìgbìyànjú téèyàn bá ń ṣe, kéèyàn máa tún fi àdúrà kó máa fi kún.
torí pé ọlọ́run ló máa ń fi àṣẹ sí i. mo gbà pọ́jọ́ kú bàbá náà ò pé lọ́jọ́ náà ni o. bàbá mi ẹ gùn lẹ́mìí tẹ́ ẹ bá ń wò mí báyìí, ẹ gùn lẹ́mìí lágbára lọ́wọ́ ọlọ́run. iṣẹ́ tẹ́ ẹ ṣe ẹ̀yin lẹ́jẹ̀, ẹni ẹlẹ́ni ò ní jíṣẹ́ yín, ẹ jẹ́ pẹ́ 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 pẹ́. mo kí gbogbo ọmọ Gíẹ̀sì fans club. lóòótọ́ tọ́lọ́run bá sọ pé lọ́jọ́ náà ń lòpin dé, ewé òsùn kò, ṣùgbọ́n oògùn wà o, oògùn wà o, oògùn wà o. mo gbèdì fáwọn àgbàlagbà, mo gbèdì fáwọn àjùní lọ, káyé má ṣe mí o. ayé ṣe láyé lákó, ayé ṣe kàn ikàn wẹ̀wù ẹ̀jẹ̀, káyé má ṣe mí. ayé ò ní ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. 08061408254 ni ẹ má gbàgbé, mi máa ń sọ iṣẹ́ tó o bá rí lórí péjì ti tèmi, lórí ti channel ti ọmọ Gíẹ̀sì, tó o bá ṣe tó sọ pé ó fi ṣèkà, kò ní jẹ́ fún ọ. tàbí ó ní lẹ́mìí láti fi ṣèkà, kò ní jẹ́ fún ọ. má gbàgbé pé bàbá máa ń jẹ èso àjàrà téyín máa ń kan mọ́ o. gbà bẹ́ẹ̀. ṣùgbọ́n láti fi dáàbò bo ara ẹ níjọ́ tí ewu bá dé, àwọn oògùn kan wà tó yẹ pé tí wọn bá rójo wọn ní dáhùn. níjọ́ tójò bá dé pé ẹ mú tó dojú kínní, níjọ́ náà lẹ mọ̀ pé ní àwọn oògùn míì tó ti wà rárá ni ó máa dáhùn, tẹ́ máa wò pé àṣé kínní àṣé bó ṣe rí nì. ọlọ́run ó gbàdúrà wa. 08061408254 ni nọ́mbà wa. tẹ́ bá ní ìbéèrè lórí àwọn iṣẹ́ tá a bá fi sílẹ̀, ẹ dákun ẹ má pè, ṣùgbọ́n private chat wa ní WhatsApp, a reply yín. tá a bá tètè reply yín à ń ṣiṣẹ́ lọ́wọ́ rẹ̀ pé tẹ́ bá pè wá tá à ń ṣiṣẹ́ lọ́wọ́ àti dá yín lóhùn dáadáa yóò mọ̀ fẹ́ dàbí àrífín. so tí ẹ fẹ́ gbà síbi inú kò rí bẹ́ẹ̀, ẹ dákun ẹ má bínú. iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ ló fẹ́ dàbẹ̀ ni pé bóyá dídá wa lóhùn yín ó fẹ́ dàbẹ̀ ni pé bóyá a rí yín fín, kò rí bẹ́ẹ̀ o. ẹ dákun ẹ ṣàforíjìn. ṣùgbọ́n tẹ́ bá ti send message sẹ́mọ̀, tá bá ti ṣe tán tá a rí, a gbọ́, a farabalẹ̀ reply bó ṣe yẹ ká ṣe reply. ẹ bá mi share program yìí. Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò ní Facebook, ẹ bá wa follow ẹ̀. ọmọ Gíẹ̀sì TV níbi tá a ti ń ṣe ìgbélárugẹ àwọn àṣà àti àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti sọnù. Ọ̀wọ̀ tó dájú la fi sílẹ̀ yìí, ìwọ náà gbìyànjú ẹ̀ wò, jẹ́ kó wà lára ẹ̀, jẹ́ kó wà lára ẹ̀. ojú ń wò ọ́ o, bẹ́ẹ̀ ni ojú ń wò ọ́, mọ̀ pé bó o ṣe ń gòkè sí bẹ́ẹ̀ lójú ń wò ọ́, nígbà ojú ni ó ń wò ọ́ pé owó tí ń wà lọ́wọ́ ẹni yìí kìnìkan kìnìkan, bẹ́ẹ̀ lọ́tá ó máa pọ̀ sí i. Ọlọ́run Elédùmarè yóò gbé wa borí ọ̀tá o, ọ̀tá ilé ọ̀tá òde, á ṣẹ́gun wọn.